bí mo ṣe kọ́ ni mo sì fojú káwọ́ mi mo kọ́ ni mo fojú káwọ́ mi. Who will you like for that? Wow. Excellent, God bless you. Wow. This is a crazy album. I have a lovely album for Carlos. Carlos. Everyone tell me you're good. This one will come out here. But the most funny part, agbára tó o ní òògùn mo fẹ́ fi agbára tó ní lálẹ́ mo fẹ́ fi agbára tó ní jù ní vocal ability mo fẹ́ kọ̀kọ́rin máa lo beat kọ̀kọ́ for next 1 hour ọba máa ń 1 million máa lo beat so ìjọba sọ ẹni tí kọ̀mọ̀tẹ́sì wọn náà wọ́n máa ń lọ ẹ̀rọ ní 1 million. Ini pemilik kami, masa ini kami, ini pemuda, semua berdoa, masa ini bersih bahagia, sebagai apa yang kita sudah, terus, masa ini kami, another ability ìdílé mẹ́rìfà àkàbẹ́lá mo ṣe tó ń lóbi lówó ọ̀nà mi kọ́ jára mi sọ. bẹ́ẹ̀ mo ṣe fojú káwé òní ọmọ pọ́n jìlá bá parí ọ̀tàlẹ́ àgbẹ̀lá bí àjí. Itsui. 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 It's
Mo ṣe 40 last 2 years tí wọ́n àwọn àbúrò ilẹ̀ wa àbúrò rẹ̀ ń pọ̀ òkòkò dákú máa ń tọ̀ ó yá drop down bí tẹ́lẹ̀ pé ilẹ̀ ń kọ́ ni ẹ máa wá ṣe kí ni ẹ máa fún wa níbí. jọba bínú àbúrò ẹgbẹ̀rin wọ́n bí ẹ̀rẹ́ làwọn. òjòjò àwọn ará ní bíbá yẹn kò sábà náà wọ́n bí ẹ̀rẹ́ tọ́ba pé 50 ọmọ rẹ̀. olórí ọ̀dọ́ kò lọ sọ́ọ̀dì ìrìn àjò ẹ máa bá bẹ́ẹ̀ àwọn àbáwọ̀ ẹ̀rẹ̀ wọlé máa mú wa nínú abẹ́tẹ̀ tó fún wọn àṣírí àwọn àmì ẹ̀pà àwọn àṣírí léṣe àwọn àwọn ìbẹ̀rẹ̀ wọ́n àṣírí máa mọ̀ ẹ̀gbọ́n ẹ̀rọ dáadé fi ẹ̀mù nísìnyí àṣírí ẹ̀rẹ̀ sí ìrẹ́sì gbogbo ọ̀pítẹ́ inú ẹgbẹ́ rẹ̀ àti ìjọ. àdìgbò mọ́bìnrin ọmọ bẹ́ẹ̀ ni a lè rí wá àwọn arúgbó ẹ máa kú ni. Bálẹ̀ ọ̀rọ̀ bí a rẹ̀ sọ́nà rẹ̀ èjèèjì bálẹ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn ni kò tí tẹ̀lé wọn bálẹ̀ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ náà lọ́wọ́ ọ̀gbọ́n àbájọ bálẹ̀ wọ́n náà wọ́n ní wọ́n náà wọ́n kò tẹ̀lé wọn wọ́n láàkẹ́ náà bíṣẹ́ tì ní ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ kò tẹ̀lé wọn inú mi ò tún dùn àwọn tó máa lọ sẹ́wọ̀n mi kò lọ sẹ́wọ̀n bí kì í ọkọ̀ bẹ́ẹ̀ bí sẹ́wọ̀n máa sọ́wọ́ tó máa kí fún un àwọn jọra ìbí sọ́wọ́ máa sọ́wọ́ tó máa kí àwọn jọra newborn jọra small champion jọra ọmọdé gbẹ́rẹ́ fúnlẹ̀ jọra obìnrin múlẹ̀ jọra oúnjẹ jọra oúnjẹ jọra oúnjẹ jọra alájì manager house manager kúrò sí ọ̀rọ̀ fáyìn bó ti máa ṣe fún mi tí kà ṣe fún ẹ ṣe ilé ẹ̀ fún ẹ kà ṣe ilé ẹ̀ fún ẹ fún fún ẹgbẹ́ wa fún ní ẹ̀kọ́ owó lórí ẹgbà ọ̀jọ́ra bọ́ọ̀lẹ̀ aláì náà lè rí mo fi mọ̀ ọ́ do that ẹgbẹ́ ọkọ̀ tí mo wá pé àwọn kì í gbé yìí ọ́ ní kò send manager kan drop account sí o máa rárá ti sí. Samuel, where is that
Afo? Afo. No, where is Afo? Afo. I pity you. I pity you. I pity you.